ó yá. Akásán àgbà ẹ̀kọ́ ìdí ayé gbà láìpẹ́ fún wa nínú ojú. Ẹ dákun lórí ọ̀rọ̀ Nàìjíríà bí Nàìjíríà ṣe ń lọ. Ẹ dákun jẹ́ ṣébẹ̀ ló yẹ kí Nàìjíríà máa lọ. ìyẹn tó ní òkè lẹ́kọ́ máa lọ báyìí lọ́sà àmẹ̀kúnnù ní àgbóyí báyà rẹ̀ àmẹ̀kúnnù láàbẹ̀. Ǹjẹ́ bí ó ṣe wá rí tí àwọn mẹ̀kúnnù ń fi orí fáìyà bẹ̀, ǹjẹ́ òun mẹ̀kúnnù kó máa jìyà lọ bẹ́ẹ̀? gbogbo wa lọ́lọ́run ta pé ká wá gbádùn ilé ayé ṣùgbọ́n ó fi ibì kan fi ibì kan lọ. àwọn kan ń gbádùn àwọn kan yíyà rẹ̀. Ẹ dákun kí ni ìdí tí ìjọba Nàìjíríà fi fìyà jẹ wá? ìdí rẹ̀ ní pàtàkì lórí ọyẹ ká mọ̀ ni pé ìkíní epo kókó yà jẹ wá, ojú ọ̀nà kókó yà jẹ àwọn Boko Haram Báńdíìtì gbogbo wọn jẹ ká rìn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń wọ oko tẹ́lẹ̀ tẹ́ máa ń rí gbogbo tẹ́ rí ṣé bẹ́ẹ̀ lẹ ṣe ń wọ bẹ̀ nísìnyí bẹ́ẹ̀ bá wọ bẹ̀ nísìnyí kí ló ń ṣẹlẹ̀? lórí ọba máa ṣọ́ra ní ìsìn orí ẹ̀ ló lò kó má padà. Ẹ dákun kí wá lẹ wá kí ni ìgbésẹ̀ tí ẹ rí tí àwọn ìjọba ń gbé lórí ìrìn àjò yìí? ìjọba wa àpò ara wọn wọ́n ń dù wọn ò ju ti tálákà káṣọ tuntun fúnra wa àpò ara wọn yẹn ń dù. tí ń jẹ́ pé kò sí nǹkan kan tí ìjọba Nàìjíríà fẹ́ ṣe fún wa. wọn ò ronú ti rárá. wọn kò ti màkúrò kàn wá. Bàbá ǹjẹ́ wá dáa ká jòkó sínú Nàìjíríà bẹ́ẹ̀ ká dẹ̀ máa jìyà lọ bẹ́ẹ̀? kò ságbára kan tá a lè ṣe Ọlọ́run ló lè gbà á lọ́wọ́ wa. Ọlọ́run máa gbà wá àmọ́ àwa náà ní láti gbára wa pẹ̀lú nǹkan méjì ntí ò bá tẹ́ wa lọ́rọ̀ ntí ò tẹ́ wa lọ́rùn nínú Nàìjíríà ìjà lè sọ jáde àbá lè sọ jáde. a lè sọ jáde. tá a bá wò gbà tí wọ́n ti dà wá pọ̀ nísìnyí táwọn tí wọ́n ti dà wá pọ̀ ẹ rí i pé láti 2014 ló ti break àìbẹ̀kọ́. ǹjẹ́ nígbà tá a ti rí i pé ọ̀rọ̀ yìí ò yé wọn mọ́ ǹjẹ́ yẹ kí Yorùbá dá dúró àbí kò yẹ kí Yorùbá dá dúró? ó yẹ kí Yorùbá dá dúró ṣùgbọ́n káwa náà ní kọ́ńtírì tiwa. yóò lágbára. bàbá àwa fẹ́ ṣe é níṣe pé kò ní síjà kò ní síka nígbà tí ò ti yé wọn wá èdè Haúsá kò ń ṣe ti Yorùbá àìbẹ̀kọ́ èdè Ìgbò kò ń ṣe ti Yorùbá Ìgbò ń sọ tiwọn òyìnbó wa lè dà wá pọ̀ pẹ̀lú òyìnbó kan pẹ̀lú èdè tiwọn ká mọ̀ sọ tí Yorùbá bá ń sọ tiẹ̀ ṣẹ́ ń gbọ́ á gbọ́ láàrin ara wa a dẹ̀ máa ráyè mójútó ra wa irú báwọn bá dìtì ṣe ń káàkiri nísìn ní àwọn Fúlàní àwọn Boko Haram ṣe mọ̀ pé tí wọ́n yẹ pàwọ̀ ara wa ni àwa la máa mọ̀ bá ṣe máa ṣe àmọ́ bí nǹkan ti ń fi wá kí wá ló jẹ́ tó yẹ pé àwa Yorùbá gẹ́gẹ́ wá rọ̀ ta ara wa torí pé kí ni ó ti tó àsìkò tó yẹ ká gbé ìgbésẹ̀. ṣe rí lọ́kàn wà mẹ́rin pé kí ni mo ní pé àsìkò tí Awólọ́wọ̀ especially Kwara ó jẹ́ problem fún àwa Yorùbá tí Awólọ́wọ̀ sọ pé ẹ ṣe Haúsá ẹ tẹ̀lé òun ìgbésẹ̀ wo ni mẹ́bọ́pọ̀ Kwara yẹn sọ pé Haúsá làwọn níṣẹ́ bí wọ́n bá bẹ́ẹ̀ bí Yorùbá tiẹ̀ lọ níṣẹ́ kò pọ́sibù fún Kwara láti yà. bàbá ó pọ́sibù ọ̀nà tàbí ló pọ́sibù tó dáa mọ ojúlé Yorùbá tó wà ní Ìlọrin tó wà ní Kwara gbogbo ilẹ̀ gbóná sẹ́wọ̀n para Kwara ní Yorùbá dẹ̀ ni wọ́n. báwo lẹ́ ṣe yára sí wọn sí ilẹ̀. kò wá sí bó ṣe tí ò ṣe rí ṣẹlẹ̀ àwọn Iyemọja tí wọ́n wà nídìí Àpẹ́ ṣe mọ̀ pé Yorùbá ni wọ́n. àwọn wọn sì kọ́kọ́ sọ pé àwọn ní Ìlọrin ní tí ń jẹ́ pé kò sígbà tá a bá pín Ìlọrin ara ilẹ̀ Yorùbá ló wà nítorí náà Ọlọ́run máa fún wa ṣe bàbá ẹ̀yin náà ẹ máa bá wa fi sínú àdúrà Ọlọ́run kó gbàdúrà kí ìjọba àwọn ìjọba erí gidi àárọ̀ máa ń lọ skul àwọn ọmọ òró ń jẹjẹ gbogbo ẹ̀ bó ṣe ń le lásìkò yìí. ẹ bá fẹ́ jẹun ní ìsìn oúnjẹ 1000 rà ní. ọ̀nà wa ẹ wò látàárọ̀ lẹ ti jòkó síbí báyìí nísìnyí kí lẹ rí ẹ kàn jòkó lásán àwọn kan dẹ̀ wà níbi tí wọ́n ti ń ṣe bámu tẹ́ bá rí bí àwọn olóṣèlú yìí bá ti náwó bàbá ó máa ń kó ìbànújẹ́ ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnnù ẹ dákun ṣé ó wá yẹ káwa náà ṣe kí ni ká try láti ṣègbésẹ̀ ká ṣera wa lẹ́yọ̀ kan ká jẹ́ kí á fi ẹnu ara wa kọ méje kí wọ́n fi wálẹ̀ ká lọ káwúsá lọ tiẹ̀ kí Yorùbá lọ tiẹ̀ kí Ìgbò lọ tiẹ̀ láti rí ìgbádùn torí pé kí ni tá a bá ti ṣe yẹn ó dà yìí pé ìyẹn ló dà yìí pé ó lè rọrùn tó lè mú dẹ̀rùn wá nìyẹn torí tí Tinubu yìí bá kúrò ń bẹ̀ nísìnyí ìgbà tí Buhari wà ń bẹ̀ a sọ pé kinní yìí a ní ó le ìgbà tí Buhari máa sọ ó ní tóun bá kú ọmọ ẹ àtúmọ̀ àdúpẹ́ Tinubu ló tún débẹ̀ yẹn tún wò bó ṣe rí ẹ wá rántí látàsìkò Jonathan bó ṣe ń rí. àwọn tó ń ṣe ń wájú ti balẹ̀ jẹ́. bọ́dẹ̀ ṣe ń bàjẹ́ lọ yìí náà bẹ́ẹ̀ náà ni torí tí Tinubu yìí bá tún kú ọmọ ẹ tá a bá jàjà ń gbára pé ká kú ọmọ ẹ. nísìnyí ètò àfẹ́ sọ Nàìjíríà dà ní one party system. gbogbo wọn ti tún padà sẹ́rí APC nísìnyí gbogbo wọn tẹ́fù mọ̀ pé aláburú ni gbogbo wọn
nítorí wà bẹ́ẹ̀ ni pé ìjọba tí ọba ní alátakò ìpèyè ìpèsè ìjọba ìjọba ti náà mọ̀ sí bẹ́ẹ̀ kọ́. ìjọba wọn ò dẹ̀ lálátakò látara pé kí ni ìfẹ́nú ara wọn ni wọ́n ń lò. Ọlọ́run á gbàdúrà wa bàbá ẹ̀ sì pẹ́ fún wa inú yín máa dùn pẹ̀lú ògo Ọlọ́run ó gbé wa délẹ̀ lérí a máa borí wọn lágbára Ọlọ́run á rí bí a ṣe.